ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi tá a ti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún èyí subscribe àwa àsọ yìí pé ẹ ṣe both new one and the old one we say thank you very much ọwọ́ tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ẹ follow wa náà lórí Facebook ẹ ṣé ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ gbọ́. Ipe àwọn council occupation sir àwọn Nigeria government àti governor gbogbo wọn ti agree wọ́n dẹ̀ ti accept wípé ààyè aláàyè ni wọ́n wà wọ́n dẹ̀ ti ń dúró torí màmá ti yan àwọn interim tó máa take over bí governor's office and co so pé kí wọ́n lọ síbẹ̀ ní ijó tó bá máa bẹ̀rẹ̀ àti ìmọ̀jọ́ tó máa make announcement kí wọ́n lọ bẹ̀rẹ̀ kán lọ bẹ̀ wọ́n ní bírú governor Jídé Sanwó-Olú báyìí tó ti wà wẹ́ẹ̀ wọ́n ti acknowledge occupation tó bá máa yan interim tí interim bá máa bẹ̀rẹ̀ iṣẹ́ pé tó bá ti ń dé ọ́fíìsì báyìí governor àti páàkì ẹrù ẹ̀ sílẹ̀ ẹnu kókàn dẹ̀ máa fún àwa campaigner ní kí ni dádì tó bá jẹ́ wípé bó ṣe rí nìyẹn á ti gba Yorùbá nation àbí. mo dúpẹ́ pé ó tiẹ̀ gbogbo nǹkan tó kálẹ̀ mi ò mọ details ẹ̀ báyìí torí. má gbára lé wọn ẹ ṣe ń wo. ẹ̀yin kọ́ ẹ máa tọrọ yín. ok mi ò mọ details ẹ̀ tẹ́lẹ̀ yìí because mi ò kí ń listen sí gbogbo irú declaration yẹn èèyàn kan sọ fún mi pé dúpẹ́ Onítìrí sọ pé òun ti declare mo níwẹ̀ oníkálukú ló máa ó tiẹ̀ dá stage by stage ni 1996 lèmi ti declare lọ́kàn ara mi wípé Yorùbá láti kúrò nínú ìdáǹdè but bóyá ó ṣe declare lọ́kàn ara nǹkan tèmi ti ṣe many years ago nìyẹn. rárá o declaration kan wọn kọ declaration gbàgbà. ní sùúrù sórí gbogbo àwọn tó wá kàálẹ̀ yẹn ìyẹn ni mo fi wá wò pé eléyìí kọjá ìgbà tèmi declare ní 1996 tí mò ń sọ yìí èmi ò pariwo lórí television pé Yorùbá ti declare wa ti declare yìí pé kìíní no I was telling people pé look ìdáǹdè yìí ọkàn mi ni mo ti sọ pé ó yẹ ká kúrò nítorí pé ìrẹ́jẹ yìí ti ń pọ̀ jù àwọn tó tiẹ̀ ń sọ̀rọ̀ restructuring gbà ẹ̀ máa ń sọ fún wọn pé restructuring yẹn wọ́n restructure Nàìjíríà títí di independence constitution then títí dé republican constitution 1963 reformation ni làwọn òyìnbó ṣe débẹ̀ yẹn gradually náà bẹ̀rẹ̀ sí ń cancel ẹ̀ tá a bá tún ní kátẹ̀ ni wọ́n gbà mo mọ̀rọ̀ bọ̀ ni o kátẹ̀ ni wọ́n gba restructuring lọ́wọ́ yín kátẹ̀ ní bí wọ́n ti ẹ̀dẹ̀ gbá wọn náà fẹ́ kátẹ̀ ni wọ́n gbà kí ló máa tún stop wọn from gradually again so pé kó ní kálukú dọ́dẹ ṣe ló ti máa dáa jù so declaration ní mind oníkálukú pé tí ẹ yí ibi tó ti wá yàtọ̀ ní pé kó o pé àwọn kan máa sọ pé Yorùbá fẹ́ declare Yorùbá fẹ́ ṣe occupation Yorùbá fẹ́ ṣe kí ni bá wà lọ́kàn ẹ̀ ṣùgbọ́n mo wò títí tí kò yé mi but nǹkan tí èmi wá wò ní àwọn wo ló tiẹ̀ ń pariwo tó ń tẹ̀lé wọ́n ní afẹ́niláyà ò jẹ̀bi aya yín ló yẹ ká kìlọ̀ fún tó bá jẹ́ pé àwọn pípù wọ̀nyí àwọn ọmọ kéékèèké díẹ̀díẹ̀ tó ń tẹ̀lé because wọ́n sẹ́ndì fídíò kan sí mi nígbà ọmọ eléyìí tó wà bóyá declaration ni o bóyá affirmation ni o bóyá reaffirmation mi ò tiẹ̀ mọ̀ wọ́n ní àwọn kan ń jẹ chicken wọ́n ní wọn ò ju bíi márùn-ún wọ́n ní occupation wọ́n ní occupation náà ṣe pé wọ́n ń jẹ chicken báyìí ẹjẹ́ wá jẹ tó mo wá wò pé
ṣé irú àwọn ilé ṣé àti àwọn wọ̀nyí ẹ̀wà olóyin àti búrẹ́dì Agége. pé wọ́n ń jẹ chicken wọ́n ń jẹ ẹ̀wà olóyin mo kàn wọ́n títí sí pé òkè tó bá jẹ́ ẹ̀wà olóyin ni ló máa gba Yorùbá mo kàn ní kàn gbé kinní ẹ̀ mo pa. One of the things I don't want to engage wọ́n rí pé tí ò bá yẹ kó o béèrè I've never come out to talk about Dúpẹ́ Onítìrí àbí gbogbo nǹkan tí ẹ̀ ń sọ. I've never because I don't want to address such petty things. I want to nígbà mo rí fídíò yẹn gan mo ní ó confirm what I have in mind. ẹ̀wà gan ni ẹ̀wà Ṣé tó irú kẹ̀kẹ́ àwọn these are not our audience. dádì nínú occupation yẹn wọ́n kó bọ́ọ̀lù dání o wọ́n ní a máa gbá bọ́ọ̀lù tá a bá ń ṣe é kódà ludo and some other things olórin DJ. Dára I don't. Rárá mo béèrè ní dádì pé ṣó rọrùn bẹ́ẹ̀ yẹn ni láti gba orílẹ̀-èdè yìí ẹ mọ̀ pé tí ò bá yé náà. Just listen to what I'm telling you. Ipe ó ti ẹ̀ embarrass me wípé I have to be talking about such a petty thing here. Look tó bá wò ó máa gbọ́. Látijọ́ tí gbogbo even publicly mi ò tí mention orúkọ Dúpẹ́ Onítìrí rí publicly I don't want to go to that. I want to deal with serious-minded people, those who know those who can help our people. Look, this is a woman. You don't know where she is. You don't know whether she's alive. You don't know you only hear voices. So back way, I remember once we were having a meeting. Tóbìnrin kan dìde pé bàbá Akíntóyè ó yẹ kí ẹ fà á mọ́ra. Bàbá yìí lóun ti ń pè é. He's called her several times. Me, I've never had her phone number, and I don't want to. Pé kí lẹ fẹ́ kó òun ṣe kò sẹ́ni tó mọ ibi tó wà. Òun rán àwọn tó tiẹ̀ mú wá tán náà ń bá ṣe òun ránṣẹ́ sí wọn pé kán sọ fún pé kó pè òun. She didn't. How are we even sure pé èèyàn ló wà lẹ́yìn voice yẹn? I don't deal with this kind of òun ni mo fi dákẹ́ tí mo kàn máa ó máa amuse me. You understand? It amuses me when those who are supposed to be intelligent, I don't want ìdí tí mo ṣe sọ dádì ó ní wípé ọlọ́pàá padà lọ arrest àwọn occupation sir. Wọ́n dẹ̀ kọ́ níbi ibẹ̀ ìgbà tọ́lọ́pàá arrest àwọn media house ní Nàìjíríà Yorùbá Nation ni wọ́n kọ náà fi táìpù. Àgbọ̀ ìyẹn ni èèyàn kan ṣe pè mí. Somebody called me pé yes wọ́n ti arrest àwọn company. It's impossible. We are not doing anything. Kò sí ó ní no pé àwọn kan náà lọ occupy. That was where I heard about occupation. Èwo ló tún jẹ́ bẹ́ẹ̀? Ó ní wọ́n fẹ́ lọ occupy where? Wọ́n fẹ́ occupy gbogbo Yorùbá. No. Ìgbà yẹn ni mo rí kíní chicken ẹ̀lẹ́ tí mo ní wọ́n ń jẹ nǹkan tó ń ṣe yín báyìí pé kíní. Mo wá wò pé I made a few calls pé àwọn wọlé lẹ̀ náà wá ní àwọn ọmọ òmìnira àwọn ọmọ Dúpẹ́ Onítìrí tán ní pé òmìnira 2022 náà ń pera wọn tẹ́lẹ̀ náà ń gbé káàkiri but ngbà tán wá fẹ́ ṣe occupation wọ́n wá kọ Yorùbá Nation. That's confusing because it is assumed pé tó bá sọ̀rọ̀ tó bá pé Professor Akintoye, you call me, you call all those who are involved, you call àwọn tó jẹ́ pé wọ́n ṣe. Why all of a sudden òmìnira ò tà mọ́ lọ́dọ̀ wọn? Are they trying to create confusion? Because àwa náà wá ń pè mo ní kó sọ fún wọn pé ó lè jẹ́ pé wọ́n fẹ́ sọ fún authority pé àwa ló fẹ́ occupy ni because it doesn't make sense to me. You were using ẹ̀yin èèyàn fẹ́ ti gbọ́ sí i pé wọ́n lọ nígbà tó ń arrest àwọn èèyàn wọ́n lọ ń pe àwọn bàbá ṣe ti fetí ara yín gbọ́. So ibi tèmi ti gbọ́ nìyẹn pé ìgbà tí mo dẹ̀ wá gbọ́ pé àwọn ọmọ Dúpẹ́ Onítìrí ni mo ní kán pé ajá níbi tán jọ sọ̀rọ̀ sí kán tó lọ máa ní wọ́n fẹ́ occupy kán pé Dúpẹ́ fún ẹ̀. Let them call her, go and bail in one police station or whatever she has to do, or defend them, or hire lawyers for them.
I'm not going to be worrying myself about me or me or more. I don't even know the essence of the occupation. Power baron monshen tiwa aman fire tini. Aman fire tini. Whatever it is that we have to do, YSDM have a team of lawyers. Tabamagbelo International Court, we have people, we will back them up. But pé kò kàn ní káwọn ọmọ kan kó fún wọn lẹ́wà àti gbogbo ẹ̀ kó máa cash in on the fact that there is famine in the land. Pé wọn ò róúnjẹ because ìjọba ti gba change tó wà lọ́wọ́ wọn kò dẹ̀ fún wọn ní new notes kó wá ní kán lọ máa fi ra wọn jìyà lágọ̀ọ́ ọlọ́pàá. I don't think it's the right thing to do. It's irresponsible. Information tá a gbọ́ nípa ìyẹn báyìí dájú ó ní pé àwọn tó kó lọ terrorism náná sùn wọn fún sìn. Well, I'm sorry to say, I cannot now say pé mo ń lọ ṣàyà gbangba bẹ́ẹ̀ because mi ò mọ intention wọn. Yes, àwọn èèyàn dẹ̀ ń sọ dájú. Wọ́n ní ẹ̀yin àti bàbá Títóyè ẹ ní láti issue ọ̀rọ̀ jáde wípé Yorùbá nation lẹ gbé dání kì í ṣe òmìnira kí àwọn èèyàn kan mọ ìyàtọ̀. Màá gbọ́, that's why look mo mọ̀ yí pé I am telling you the truth. Ṣé o mọ̀ pé mi ò mọ eléyìí tó sọ but I'm telling you the truth as I know it. Bó ṣe interrogate me lèmi náà ń dá ẹ lóhùn. So it is not sọ fún mi pé o fẹ́ bèrè kìíní but I'm telling you that nǹkan tá a wá rí nìyẹn because they sent the picture to me. Àwọn otún ní Yorùbá nation. When you say Yorùbá nation, it's assumed pé àwa tó ń campaign pé including the YSDM and it's so now in Yoruba land anything like that wọ́n ní ẹ lọ sọ fún YSDM. That was how even àwọn cases àwọn issues kan wà tá à ń treat tó yẹ pé it was not that we just inherited them. But èmi ò lè lọ ṣàyà gbangba tó bá jẹ́ terrorism ni what was their plan? Kí ni Dúpẹ́ nìkan lọ ṣe? What was he telling them to do? Kí lọ ọlọ́pàá rí lọ́wọ́ wọn tó máa charge wọn? But these are all Yoruba boys that they should not be allowed to do that. But let her come out and defend them and tell them, say, look, peaceful intention. We've always campaigned. It is our right as a people to demand for self-determination peacefully. So, kí ló sọ fún wọn tí ọlọ́pàá lọ ń charge wọn fún terrorism? What did they do? Of course, we know the excesses of the Nigerian police force. Tó bá kàn ti gbọ́ Yorùbá nation náà, wọ́n á fẹ́ frame wọn. But we are not involved. Dúpẹ́ Onitiri, also known as Dúpẹ́ Abiola or something, Onitiri Abiola, only that is the person that is directly involved in that. We are not saying this because we want to put anybody in trouble, but nǹkan téèyàn ò bá mọ̀. For instance, tó bá tán bá sọ fún wa ní we have a process. Let me even say that. In all the member organizations of YSDM, tán bá fẹ́ lọ ṣe awareness, they will inform us. They will inform the executive. We will take it to council. The council will approve. If we are endorse one, chances are we will get them flyer. Everywhere them. Lẹ́yìn flyer, lẹ́yìn banners, you see YSDM. How about my t-shirt gun? YSDM somewhere there. It's branded. That means we are supporting them. We support the cause. YSDM has never. And I want to repeat it again for those who are out there. We've never told somebody we could occupy because there's no basis for it. When we get our own nation, Ewa, and majority of our people, the Yoruba people, will be involved. Not okay. Any concord need to say, like I told you earlier on.
gbogbo àwọn tẹ́ rí tán gbà sí pátì sílẹ̀ ẹ máa ẹ ṣáàjẹ́ àgbà tiwa. That means ẹ jẹ́ ká gbẹ̀tọ́ wa lọ́wọ́ wọn. A mọ̀ pé Yorùbá nation yìí ni gbogbo wa yìí ń lọ. I know that a lè bá wọn jà síyẹn torí ìyàn mú ń ta. Whatever you can do to survive. Whatever you can do to survive. But there will be a time that we say, look, this is it. It's about time we announced to the whole world that this is what we are going to do. At that time, all prominent Yoruba leaders will come out. Ẹ máa wo different look. Gbogbo nǹkan tẹ́ ẹ rí sí àmì àṣàkẹ́ ẹni yẹ báyìí kò ẹni mo ní ẹ má sọ bẹ́ẹ̀. I don't want to hear that anymore. Unanimity lẹ ń béèrè fún, and you don't find unanimity. Tá a bá pe Yorùbá síta lénìí pé wá ẹ̀bà la fẹ́ jẹ lálẹ́ yìí. A dẹ̀ ti ṣe ọbẹ̀ ilá pẹ̀lú gbogbo ẹ̀ láti fi palasápá kan pọ̀ mọ́ wà níbì kan. Ẹnìkan dé wá ọkà nísìnyí wù mí jẹ. At the end of it all, a lè wò pé ẹ jẹ́ ká kúkú ṣẹ̀bà fún àwọn tó fẹ́ tẹ̀bà ká tún fún kìíní. Ìgbà míì a lè sọ pé ọkà dẹ̀ dá o, ẹ jẹ́ ká kúkú jọ kà yẹn. There is a process in Yoruba land that we discuss. And that process will continue until we have a plurality of the people endorsing a program. Kí ni mo mean pẹ̀lú plurality? That is 50% plus 1. That is majority of the people what he has said. Well, yes. And the majority, the Yoruba nation people have a majority of our people. And at the appropriate time, Amajade, and Yoruba nation people. We too much. Yoruba nation ò lè kú. Dr. Lisomi bá gbé sórí screen with tó bá gbé kinní yẹn sórí screen báyìí tá à ń wò. Oníkálukú tó bá drop pen kò sẹ́ni tó wúkọ́. Oníkálukú wá tẹjúmọ́ kinní yẹn. Ọkùnrin yẹn wá bẹ̀ sí mú. Ó highlight tó bá mú ẹyọ kínní ẹni tó san tó mú tó wú ẹ ìkan tó tiẹ̀ wá pa mí lẹ́rìn. Ó ní for instance ẹ máa gbọ́ o. Ó ní for instance ó ní ṣe rí $4.60 ni ló yọ lórí orúkọ ẹni tó dá. Ó ní kì í ṣe owó tó dá nìyẹn mọ́ o. Ó ní kẹ́ máa wò ó bá gbé wa lọ sí the next step lórí spreadsheet yẹn ó ti ṣe gbogbo ẹ̀ bó ṣe ń tẹ̀ báyìí ní nǹkan míì ń jáde pé owó tẹ́nì dá bíi $5 ní àwọn tó máa ń bá wa gbowó lórí website wọ́n yọ a little bit of money out of it pé iye tán yọ ni ó tún ṣe wà ó tún click on another one ní orúkọ ẹ̀ ní sùúrù kọ́ máa lé àwọn ọmọ ọlọ́mọ ní area 9 àbí kí lẹ máa ń porúkọ Nàìjíríà pé location 419. So kò sí tó bá ní táìmù wo lówó òun wọlé gan tó bá tún kílìkì ibì kan á sọ táìmù owó yẹn wọlé sínú àkáǹtì. Gbogbo owó tá a ti ń pariwo yìí òun ni gbogbo wa wá dúró àwọn èmi gan tí mo wà níbi tí mò ń ṣe bá I'm not the signature mi ò sí ní gíní àná yẹn náà bẹ́ẹ̀mi náà ṣe dúró ti gíní yẹn mo tún ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni. Ó ṣòó wa wípé gbogbo owó tá à ń pariwo yìí owó kò tí ì tówó ìdákọ̀ mu. Gbogbo àwọn tó pariwo jù gan ò ní kọ́bọ̀ síbẹ̀ torí ẹni bá lánàá ló wá ṣe ẹni bá pariwo pé wọ́n ti jí ó máa béèrè orúkọ ẹ̀ máa ní kán bá mi wò ó torí gbogbo rẹ́kọ̀dì yẹn ló wà unknown to me. Mo rò pé àwọn tó bá gbowó ńlá díẹ̀ sílẹ̀ ẹni tó bó jẹ́ kọ́bọ̀ ló fi síbẹ̀ wá ń sọ. Tó já sí wípé dádì gbogbo àwọn tó wá lánàá ẹ̀yin tẹ́ bá fẹ́ rí breakdown bí owó ṣe wọnú àkáǹtì kò ṣe nǹkan tá a kàn máa gbé síta just like that, you understand? So gbogbo torí la ṣe sọ wípé kí gbogbo gúrùpù kí wọ́n darapọ̀ mọ́ YSDM ẹ máa yan aṣojú méjì
gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tádẹjọ́ wà níbẹ̀ yẹn lánàá àpọ̀ bàjẹ́ first time tí mo máa rí síbẹ̀ yẹn kún bẹ̀ yẹn nìyẹn. So ẹ̀yin bẹ́ẹ̀ ni ẹ̀yin tí ẹ ti ní àwọn aṣojú yín tí wọ́n wà nínú meeting yẹn lánàá tí ẹ ò tẹ fẹ́ rí gbogbo kinní yẹn tẹ fẹ́ mọ̀ ẹ padà lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ṣojú gúrùpù yín nínú YSDF kí wọ́n fún yín ní breakdown gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lánàá. Ẹ continue. ìyẹn ìkíní sórí executive ti pa àti sọ adẹ ti gbé wá council pé wá sórí every meeting as from now àtàn fún yín ní mini account nǹkan tó wà ń bẹ̀ ni iye tó wọlé lóṣù ni iye tí lọ́sẹ̀ yìí láti gbà tá ti wá láàsì sílẹ̀ méjì ló wọlé sílẹ̀ mẹ́ta ni àjẹkẹ̀mù iye àti àdẹ̀mù yẹn àjẹ. Then every 3 months irú yìí tá a ṣe lánàá yẹn a máa ṣe. Then yearly external auditors ṣé èmi máa ń fi yangàn tẹ́lẹ̀ wípé mo ti wá sórí show yìí mo sọ pé ṣọ́ra àwọn tá a kó sí finance yẹn at least half of the people in finance ló jẹ́ chartered accountant láti Nàìjíríà tó tún dé ìlú ibi tó ń wà gbogbo tó jẹ́ pé iṣẹ́ yẹn náà ná yàn láàyò. Òun ni àwọn kan sọ pé kíní kan tá a bá fowó síbẹ̀ yẹn o kò ní ṣe é gbà owó ń jáde ń bẹ̀ like you saw yesterday. When it was time to spend money, wọ́n tún ṣàlàyé, wọ́n gbé wa lọ sí income, that is owó tó wọlé. Wọ́n tún gbé wa lọ sí expenditure. I was so impressed. I was so proud. I was so happy. Àwọn tó pè mí lánàá throughout for the next 3 hours. Ta ṣe meeting yẹn tán lẹ́yìn ìgbà tá a dúró àwọn títí dòru làwọn èèyàn ń pè mí. Ẹni mi à send the text. Inú mi dùn. Inú òun dùn o pé this is the first time in our nation's history tí àwọn kan show accountability. And I have been saying this before. Mi ò kì í ṣe signatory to the account. Bàbá Akíntóyè ò kì í ṣe signatory to the account. Gbogbo wa, even the director of finance tó render kìíní yẹn is not a signatory to the account. Exactly. So wọ́n dẹ̀ bọ́ síbẹ̀ we have about a dozen people nsìn ní finance department gbogbo wọn náà break into roles. Tó ń bá fẹ́ sanwó fún ẹ àwọn kan wà tó máa wo nǹkan tó fẹ́ sanwó fún ẹ kí náà fẹ́ fowó yẹn ṣe kí náà fẹ́ ṣe àwọn kan wà tó insist on receipt. So gbogbo àwọn tó sáwá tán darapọ̀ àwọn ló ń pariwo pé kò sí YSDF ti kú after tó ṣe ìgbà tán wá débẹ̀. I think I'm very sure they went back baffled pé àwọn wọn ò máa kú àmà wo màrìwò ni ọ̀pá ò máa kú àwọn àmà wo màrìwò ni. The reason is this mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí wá tie yẹn together. Mo ní stage tá a wà tẹ́lẹ̀ ni pé ká pariwo ká fi yé àwọn èèyàn pé ẹranko ilé o ẹ gbọ́ o kẹ́ lọ sọ fún toko. Bẹ́ẹ̀ta ti wá mọ̀ yí pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ kárí tí ò yẹn tí ò bá ti kárí tán gbogbo wa ló ti gbà yí pé à ń lọ. The next stage is to find part of that is to find a consensus. Mo sọ fún wọn ẹni tó gbé restructuring dání tẹ́lẹ̀ ó ti rí i pé èèyàn tó ń gbé àwọn wọ̀nyí gan wọn ò tiẹ̀ kúkú fẹ́ gbà anyway bóyá ká kúkú máa lọ wọ́n ti gbà pé à ń lọ. But we still need to come there and say well look it's now time. Timing ni kì í ṣe nǹkan téèyàn kan máa jẹ tó máa kó àwọn ọmọ gáràjì kan àbí àwọn ọmọ kan tí ò tẹbi ń pa ta ní káwọn márùn kan lọ gba kìnní kan lọ ṣe occupation àbí kan lọ ṣe initiation àbí gbogbo wọ̀nyẹn. My daddy kan ní nǹkan kan wà tí mo fẹ́ kẹ́ bá mi yànnàná fún àwọn èèyàn wa láti lè encourage wọn mọ́ lórí ọ̀rọ̀ self determination. Ọ̀pọ̀lọpọ̀ kí n tó lọ sí ibi ibẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ló ń wo YSDM bí ìgbà tó jẹ́ wípé àwọn kan kàn kóra wọn jọ wọ́n fún ní orúkọ tí a ò bá ọ̀pọ̀lọpọ̀ wa tá ò bá mọ ìtumọ̀